Sule Alao Malaika olórin Fuji ti fi ọ̀rọ̀ lẹ̀ o. Ó ní ẹ̀gbọ́n ni Pasuma jẹ́ fóun. Ó ní bùrọ̀dá òun ni. Lẹ́yìn èyí kí ló tú palẹ̀? Kí làwọn àṣírí tó tú nípa ìdí tí àwọn olórin Fuji wọn ò ṣe kí ń gbà fúnra wọn tó ṣe jẹ́ pé àwọn míì ò ṣe kí ń fẹ́ bọ̀wọ̀ fúnra wọn. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí lágbára o. Nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí náà ló ti tú gbogbo ọ̀rọ̀ yìí palẹ̀ o. Kí ló sọ nípa ààyè ẹ̀gbọ́n? Pé ààyè ẹ̀gbọ́n ipò yàtọ̀ sí ààyè ọ̀gá. Ààyè ọ̀gá ó yàtọ̀ sí ààyè ẹ̀gbọ́n. Ipò wo ni Pasuma Alabi wà sí Sule Alao Malaika nínú iṣẹ́ orin Fuji? Gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ni, báwo ni Alabi Pasuma ṣe jẹ́ sí Sule Alao Malaika? Kí ló máa ń ṣẹlẹ̀ tí wọ́n bá ríra wọn lójú agbo níta? Báwo ni wọ́n ṣe máa ń kíra wọn? Ẹ̀yin èèyàn wa, fọ́nrán yìí kún fọ́fọ́ o. Sule Alao Malaika ló tú ọ̀rọ̀ palẹ̀ o. Kí ló sọ nípa àwọn olórin tó kù lórí gbogbo ohun tí wọ́n rò nípa bóyá wọ́n jura wọn lọ àbí wọn ò jura wọn lọ? Gbogbo ẹ̀ ló kúnnú fọ́nrán yìí o. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Sule Alao Malaika olórin Fuji. Láti ọ̀sán Alabi àti bẹ́lẹ̀ Pasuma ọlọ́run jẹ́ rí wọn pẹ́. Ẹ̀gbọ́n náà jọ sí mi. Ẹ̀gbọ́n náà jẹ́ sí mi. Yes, my brother. So tó máa sọ pé èyí lọ́jọ́ orí ojú mi lọ. tó máa sọ pé èyí àbúrò àwọn kò ní. Ó lè sọ bẹ́ẹ̀, why not? Tí Pasuma bá dé bẹ́ẹ̀ pé tó bá ní àbúrò mi ni ṣé màá níbẹ̀ kọ́ níbẹ̀ kó jù mí lọ náà. Nǹkan táwọn èèyàn mọ̀ nìyẹn. Ṣùgbọ́n gbígbé fúnra wọn yẹn ló ń dá kínílẹ̀ láàrin àwọn olólùfẹ́ wa. Ìkílẹ̀ tí ẹ̀yin onífújì ẹ̀ kì í gbé fúnra yín. Èmi kò sẹ́ni tó jù mí lọ tí mi respect, but nǹkan kan tó máa ń dá kínílẹ̀ ò ní pé kéèyàn jù mí lọ lọ́jọ́ orí kí n pè lẹ́ni tó jù mí lọ kò túmọ̀ sí pé ọmọ iṣẹ́ ẹ̀ lè jẹ́ ni mo jẹ́, kò túmọ̀ sí pé wọ́n ṣáájú mi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, kò túmọ̀ sí pé onítọ̀wọ́ yẹn ọ̀gá mi ló jẹ́. Ọ̀tọ̀láyé ẹ̀gbọ́n, ọ̀tọ̀láyé ọ̀gá. Ọ̀tọ̀láyé ẹ̀gbọ́n pé lágbájá jù mí lọ, ọ̀tọ̀láyé ọ̀gá mi ni lánìí. Are you getting what I'm saying? Èèyàn tó bá jọ ọ̀gá mi ní iṣẹ́ yìí wallahi azam tó bẹ̀rẹ̀ ọ̀bẹ̀lẹ̀ káàbà máa jẹ́ káyé mọ̀ pọ̀ ọ̀gá mi ni. Nítorí pé àwọn ẹlòmíì wọn ò fẹ́ respect, torí ẹlòmíì wọn lè respect ẹni tó ju wọn lọ ní iṣẹ́ yìí kọ́ má bàa sọ pé ọmọ iṣẹ́ wọn náà jẹ́, kọ́ má bàa sọ pé ọ̀gá wọn ni wọ́n pẹ̀lú gbogbo ohun tó dá wọlé nǹkan ilẹ̀. Àwọn àgbẹ̀ tí bá ti lọ sọ pé ẹ̀gbọ́n mi ń sìn ó jù mí lọ sìn, ọmọ àdúgbò ọ̀gá mi ni, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àti pé kìtì ló wà ní pé mo pè yàn lọ́gàá gan. Yes, ok, ó dà gbogbo wọn pátápátá ọ̀gá mi ni wọn, everybody ọ̀gá mi ni wọn, ṣé kí ló dì mí lọ́wọ́ ni? No, ẹ gbọ́ ìgbà ọdún tí mo ti wà ní ti iṣẹ́ yìí ni. Ọlọ́mọdé agbénú iṣẹ́ pé tọrọ ṣé pípẹ́ tí wọ́n á pẹ́ nínú ẹ̀yẹn òun ló sọ mí di bí mo yẹ wà ní. Àwọn kan ti wà kí mi tó dé bẹ́ẹ̀ tàdé ń pè wọ́n lọ́gàá ọ̀gá ládé ń pè wọ́n tí àǹfààní orí ọ̀fẹ́ tá a ti ní àánú tá a ti rí gbà lọ́wọ́ Ọlọ́run àwọn ò tí ì rí dé bẹ́ẹ̀ wọn ò tí ì rí gbà ọ̀gá wa dẹ̀ ni wọ́n. So ṣé mímọ̀ ṣe tẹ́ anybody wá ni? Ọlọ́run kó má padà lẹ́yìn wa o, Ọlọ́run má mú wa o. Ẹni tí wọ́n bá jùlọ ní iṣẹ́ ìgan tó jùlọ ní iṣẹ́ yìí tó dẹ̀ ti rọ́wọ́ mú ju ẹ lọ òun lọ gẹ́ o, gbàgbé ọ̀gálẹ̀ síbi kan o. Iṣẹ́ wà yìí mo respect wọn nítorí pé ó ní ọjọ́ lórí jù mí lọ. And àmì tí ẹ fà sọ pé mo débi kan apàdé èèyàn tó jẹ́ pé respect is reciprocal, tó jẹ́ pé tó bá ti rí mi báyìí gbogbo bó má ṣe kí wọn náà má ṣe kí mi ìfún kí n tẹ̀ báyìí pé aláyé máa kí mi padà pé wọ́n máa tẹ̀ báyìí kí n sọ pé aláyé àwọn kan máa kí mi padà wọ́n máa ṣe aláyé ni, nítorí pé èèyàn tó bá mọ ìwúrà la máa ń ta fún. I will not rude to anybody because àjọ ń kọrin orúkọ àjọ lórúkọ kò sí point máa fi rúdù sí èèyàn kankan, mi ò ní disrespect anybody nítorí pé tó bá disrespect èèyàn náà á dùn yàn, ṣùgbọ́n mi jẹ́ nìkan pé téèyàn bá disrespect mi máa wúràn ni mi because èmi kọ́ ni mo bí ẹni tá a bínú ẹni gan lè disrespect èèyàn ó kàn dìfà fún pé tó bá happen bẹ́ẹ̀ tó ń bá ṣe bẹ́ẹ̀ fóun náà kó má bínú ni. Ẹ já gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ nígbà tí wọ́n rí fọ́nrán yìí tí wọ́n gbọ́ gbogbo nǹkan tí Sule Alao Malaika sọ. OJ ní this guy simplicity and respect no get comparison, I just love him ṣá. Martin Temitope ó ní ẹ̀yin máa tún ní làákàyè yàtọ̀ o, ọmọ ní this interviewer is a problem in Fuji industry.
Larry Bush ni still yet some people see this man as a disrespectful man simply because he is on his own. Arise and Shine ní clarify. Jupiter ní wise man. KB Success ní ẹ̀yin ṣe wá ní làákàyè ju àwọn tó kù lọ báyìí. Malaika God bless you wọn àmọ́ Ọlámíjí Ìdòwú ló sọ bẹ́ẹ̀. More wisdom. Prince of Lag ló sọ̀rọ̀ yìí. Alátúnjí Ibrahim ní Madiba. More strength and health inshallah. Olúwo Jamiu ní Allahu Malaika Kibla. I respect you. Wascotech International ó ní 100% ó ní wálẹ̀ inshallah Rahman Amin. Ọlájídé Yunus ní more respect. Màlá Adéògùn Lukman ní God bless you big brother. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń kí lọ́tún lósì nítorí ọ̀rọ̀ làákàyè tó sọ. In fact inú àwọn èèyàn náà pé onífújì ilé máa tún wá ní làákàyè o yàtọ̀ sí àwọn míì tí àwọn èèyàn rò lọ́kàn wọn. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn òun náà nìyí o lára àwọn nǹkan tí wọ́n máa ń dájà álẹ̀ gidi gan láàrin àwọn olórin fújì káàkiri òun náà ni Súlé Àlàó ti mẹ́nubà yìí o. Ẹ ti gbọ́ gbogbo ohun kan tó sọ nípa bí Wàsíù Àlàbí Pàsúmà ṣe jẹ́ sóhun bóun ṣe ń bọ̀wọ̀ fún bóun náà ṣe máa ń bọ̀wọ̀ bó ṣe ń bọ̀wọ̀ fúnra wọn. Ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló mọ Wàsíù Àlàbí Pàsúmà gẹ́gẹ́ bí onírẹ̀lẹ̀ èèyàn. Ẹ̀yin èèyàn wa ẹ ti gbóhùn lẹ́nu Súlé Àlàó Màláíkà kí lè ro tiyín nípa gbogbo ohun tó sọ kí lè ròyìn nípa bóun náà ṣe rí gẹ́gẹ́ bí ẹni tó máa ń bọ̀wọ̀ yàn. Ẹ drop comment yín. Remember to like, share, follow us. Thanks for watching. I love ìpolówó ọjà pé WhatsApp number page.